ọdún tó ọdún tó ọdún tó wọlé o àtèwé àtàgbà ẹ̀tẹ́wọ́ àdúrà ikú onígbọ̀mọ àwa lọ́wọ́ wa. ọdún tó ọdún tó ọdún tó wọlé o àtèwé àtàgbà ẹ̀tẹ́wọ́ àdúrà ikú onígbọ̀mọ àwa lọ́wọ́ wa. Ramadan 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 tó wọlé o ìyẹn lọ́dún ààwẹ̀ ẹ̀tẹ́wọ́ àdúrà káwa má dẹni ẹ̀yìn láyé wa. Ramadan 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 tó wọlé o ìyẹn lọ́dún ààwẹ̀ ẹ̀tẹ́wọ́ àdúrà káwa má dẹni ẹ̀yìn láyé wa. Àwùsù bìláyì iná ṣàìtánì ràjìmí bísímìláyì ráhámánì ráhímì wàlímù mi nínà ó wàlímù mi náà tì mí ẹ jẹ́ ká ní àkírun o ẹ jẹ́ ká sìn lọ́run. ilé ayé ibùgbà rí ẹni ọ̀run sani ilé gbogbo wa. ààwẹ̀ tí ẹ rí yàn o òpó kan ló jẹ́ nínú ẹ̀sìn. ẹnì bọ́ọ̀dì bá ti jẹ́ mọ́lẹ̀ ọ̀rọ̀ yíyan sálàwẹ̀ jẹ́. tẹ̀láwẹ̀ tí à ń gbà o kì í ṣe nítorí ọlọ́run ẹ̀rù ẹlẹ́ṣẹ̀ sálàwà jẹ́. tí a bá ti ń gbàwẹ̀ káyọ̀ sàká káwa níyàn kí irun gbówó bá dé kàtìtúnrẹ́ mẹ́ka ní ilé olúwa ọba gbogbo oníṣẹ́ ọwọ́ ẹ̀sà mi ìkànnì àrí ìṣe oníṣòwò ká má pàdánù owó làánà dọ̀lọ́lá. ìsọwọ́dìrà ìfà ògùn òní tànà tí yín lójú ẹ̀ onílùmí ìjọba. sọ̀wọ́ oníṣẹ́ oṣù o àyùnlọ àyùnbọ̀ lọ́wọ́ ń lọ sẹ́nu. ẹ̀yin má mà rí ìdádúró. gbogbo àbóyún ayé olúwa kó sọ yín kálẹ̀ lẹ́rọ̀ o ká má ṣe ikú àbóyún ikú ń bí àká máa rí. báyìí sí tó ti bá alága ògo fi sọ ẹ̀ lọ gbogbo wa. ìláyé ọlọ́run o à ń bẹ Elédùmarè ká má ṣe gbé yàrá wa mọ́tò àgbà tí olówó àwa mọ́tò oníyàrá máa ṣerú ẹ̀ níta wa o. àbí mẹ́ka bẹ́ẹ̀ ọlọ́run o náírà tí a ó lò bàwẹ̀ bá ti dé ara mi jọ̀wọ́ yé kó má fi wọ́n wá. má jẹ́ ká wẹ́ bá wà ẹ́ nílẹ̀kùn àìláyé olúwa ọba. gbogbo ẹni tó dúró àtẹnisí ìkálẹ̀ o àtàwọn tó ré kọjá lọ ẹ tẹ́wọ́ àdúrà yìí o àdúrà sí ọlọ́lá lábàná láti sí kíkúlù bàná padà yìí sí àdá ìtànà wàá bùlànà mi ńlá dúkàrà mọ̀tà ìnàka à ń tàlùwàbù. òbí bẹ́ẹ̀ kẹ́ gbogbo wa. àwẹ̀ tó kù sí jẹ́jẹ́ o. àwẹ̀ tó wọlé gbẹ̀rẹ̀ o. àwẹ̀ tó wọlé gbẹ̀rẹ̀ ká lówó lọ́wọ́ ẹ̀yìn ọ̀rẹ́. àlàáfíà ara tóun ló ṣẹ̀gbọ́n kọ́ba fún wa láàyè ọmọ tí a bá bí kí wọ́n máa yàn fún gbogbo wa pátá. àwẹ̀ tó ń bọ̀ yìí kó sojú ẹ̀mí gbogbo wa pátá. ẹ̀sán ní ara mi.
wà ń